A wà ní ọ̀dọ̀ bàbá tí wọ́n kidnap ọmọ wọn. Ẹ bá explain fún àwọn ará ilé kó lè gbọ́. Bàbá wa tó dúró yìí, àwọn ẹ̀gbọ́n fún màmá tèmi. Ọmọ wọn Dr. Bàbáyà Aborode. Wọ́n ń tó ní oko ẹ̀wọ̀n. Àwọn Fúlàní pa láìpẹ́ yìí. Nítorí pé màlúù wọ ní oko ẹ̀. Má boko mi jẹ́ má ṣe. Wọ́n lè pa èrò dọ́kítọ̀ tó wá láti Germany tó wá ṣàlùwà nínú ìlú. Kí lorúkọ ìlú tí àwọn ìlú ọ̀bọ̀láwà yìí nílùú Dr. Bàbáyà Aborode. So inú wọn láwà yìí. So àjẹ tí wá ọgbẹ́ tí mi wá ti wá kí wọn. Mi ò tí ì rí ọ̀gá mi bá sọ̀rọ̀ gbà yẹn. So lẹ́yìn ìgbà yẹn mo tó rí wọn bá sọ̀rọ̀. Nígbà kan máa wá pa àwọn ògbó olú ibẹ̀ bẹ́ẹ̀ ó ti dókun báyẹn. Láìpẹ́ náà lọ pa Ṣùbáwà bí òun ti ń ṣe ọmọ ìlú yìí ògbó olú náà ní ìmọ̀ ẹ̀kọ́ ló ti wá ó lè wá jáde sẹ́lẹ̀ ní obìnrin olóbìnrin ìyàwó president assistant commissioner. Àwọn wo ló pa wọ́n? Àwọn Fúlàní àtàwọn bòrò wọ́n ń ṣe kidnapper wọ́n á kidnap àwọn èèyàn wọ́n máa bèrè fún ransom and táwọn fámìlì àwọn èèyàn bá lè tètè àwọn olóhùn apá ẹni ẹni wọ́n ti ẹ̀rọ bẹ́ẹ̀ gbọ́n mi yẹn lọ́nà oko tó bá ti ẹ̀bìrì owó ní àwà wọn ọ̀bìrì owó ẹ̀mí lọ́gbà. Ẹ ṣe dáàdì wọn ni wọ́n dé síwájú yìí. Ẹ ṣe gan. Nítorí náà ni bàbá wa Chief Sunday Igboho Adéyẹmọ ṣe wá síbí gẹ́gẹ́ tí ẹ ṣe ń rí gbogbo tí wọ́n ti ṣe ní àti àárọ̀ pàápàá jùlọ pé kí òpin kó dé bá gbogbo àwọn Fúlàní àti bòròró tó ń wá sí ilẹ̀ wa tó wọ́n fẹ́ máa kó wa ní ẹrú a lè lọ sí ìlú wọn láti lọ máa ṣe bẹ́ẹ̀ nítorí náà ni bàbá wa Chief Sunday Igboho Adéyẹmọ náà ṣe gbéra dìde ló ń wá sí ìlú yìí. Iṣẹ́ ribiribi ni wọ́n ti ṣe. Màá fẹ́ jẹ́ kí àwọn náà kan sọ̀rọ̀ sí ohun tí ó ń lọ àti nǹkan tójú wọn ti rí láti ìgbà tó ti dé sí ilẹ̀. So wọ́n dẹ̀ Fúlàní wọ́n ní pé wọ́n lóyún ni wọ́n jẹ́ kó òun ó dìjà wọ́n dẹ̀ pa á tó bá béèrè owó ó máa fún wọn wọ́n dẹ̀ tẹ́mi ẹ̀ légbodò ẹ wo la ojú bàbá mi ṣe ẹ wo la ojú mi sẹ́ni pé àwọn oníbi tá a lè sá lọ torí pé ọmọ Yorùbá pàápàá jùlọ ọmọ ìpínlẹ̀ yóò ní ẹ wo la bàbá mi ẹ wo la mi sọ ẹ kó níbẹ̀ sọ ẹ kí Fúlàní máa pa àwọn fámìlì mi lórí ilẹ̀ bàbá mi ìdí nìyí tí mo fi wá bí báyìí pé ó gbọ́dọ̀ dópin bẹ́ẹ̀ so látàrọ̀ ta dẹ̀ ti dé a rí pé Ọlọ́run ti ń fún wa sí àwọn Fúlàní ìlú ni ẹ ti mọ̀ pé wàhálà dé kábíyèsí ní support wa pé wọn fẹ́ Fúlàní àti ìlú ló ń lò wọn ó ti tó bẹ́ẹ̀ tó wọ́n sì ṣe gbé ọmọ tòun náà lẹ̀ wọ́n gbé ọmọ tóun bí dandan wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ajẹ́pẹ́ òun ló kù tán fẹ́ gbé báyìí so fúdí èyí wọn fẹ́ Fúlàní lò wọn so awakẹ́ni kákan sí bàbá wa kákan ẹ̀ bá wọn dárò ti ẹ̀gbọ́n wa tó kù yẹn àfi ìyàgbọ́ bàbá kí Ọlọ́run ní járí rẹ̀ mọ́ Ọlọ́run bá tó láyé tó lọ́run yóò jẹ́ kí ẹ̀yin wọn dáa yóò wá di kẹ́mi tí yóò gùn gbogbo nǹkan tó fi sílẹ̀ Ọlọ́run níjọ́ bàjẹ́ Ọlọ́run wá ṣe ní àṣemọ bẹ́ẹ̀ àní ní wàhálà ogun kú òtítù níbà yìí mọ́ gbogbo àwọn tó àwọn Fúlàní tó ṣe eléyìí náà gbogbo ọmọ Yorùbá ti ń bẹ lábẹ́ Fúlàní tó ṣe irú eléyìí náà Ọlọ́run pa àwọn tìrẹ̀tì. àwọn Yorùbá lè la sọ pé tí kú ní ọba pani àwọn Fúlàní náà sọ pé àwọn àti bòróró yìí ṣé bá àwọn bàbá Ìṣọ̀kan Ọmọ Yorùbá TV ni wọ́n fún wọn ní opportunity gbogbo àti wọ́n wù yìí àtúwárí pé àwọn ọ̀dọ́ kan náà ń bẹ lábẹ́ wọn tọ́jọ́ ṣiṣẹ́ bíi gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́jọ́ ọmọ Yorùbá tẹ́ ń bẹ pẹ̀lú Fúlàní tẹ́jọ́ ń ṣe pọ̀ pé kí Fúlàní ọmọ ta tẹ́ ń ta àwọn fámìlì yìí lọ́pọ̀ tẹ́ ń ta Yorùbá lọ́pọ̀ Fúlàní ẹ lọ jáwọ́ o tẹ́ ẹ bá wá jáwọ́ o ẹ gbogbo lọ ni. gbogbo àwọn tá a bá fi tinútinú tàbí gbó ti Yorùbá tá a dẹ̀ wó pé ìyà ò gbọ́dọ̀ jẹ àwọn bàbá wa àtàwọn tiwa ìyà ò dẹ̀ gbọ́dọ̀ jẹ ilẹ̀ àwọn bàbá wa lẹ̀ Yorùbá yìí Ọlọ́run ti ká jàjà yìí àṣẹ sọ ogun ti dé láàrin Fúlàní àti Yorùbá báyìí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àní gbogbo lọ àwọn ẹ̀gbọ́n wa náà tí wọ́n pa Ọlọ́run ọba tó la yóò fi tiwọn yẹn bí yóò fi dópin tí yóò gbogbo wa ó ṣe máa rí nìyẹn àṣẹ bàbá Save it. ọmọ ìlú dáadáa tí ìṣe kékeré nígbà tí wàhálà yìí
ògbówó kí ni Yorùbá ó lè fi dá náà ní ògbówó ilé ìtòsí dáwọ́ léyìí náà lọ́wọ́ àfọ̀ṣẹ́ Ọlọ́run lágbára Ọlọ́run ojú òní ti ọ̀rọ̀ gbogbo ẹ̀yin youth tí ẹ bá ọ̀nà ilé bùwá wá èèyàn ńlá ńlá níbẹ̀ tí rí ni o sọ́kàn ẹ̀gọ́ tẹ̀tì ni o tẹ̀tì tẹ̀rí tó wọ̀ lẹ́ẹ̀dí dáàmú gbogbo ayé ló dáàmú àgbàdọwọ́ yín o ẹni ìlàtẹ́kọ̀ ẹni ìlàrẹ́kọ̀ ó ṣe aṣọ o kíkú ilé ọ̀pá ní kọ́ àwọn ọmọ wa ń bẹ lábẹ́ wọn bá ní tí Fúlàní ń bẹ̀. bẹ́ẹ̀ ni àwa Yorùbá yìí náà ní sọ̀rọ̀ ká ní àwọn náà làwọn àgbà Fúlàní. nítorí náà ọ̀nà ẹ̀dẹ́kùn wà ní gbogbo ẹ̀dẹ́kùn bá mi fi sùúrù sí ẹ̀dẹ́kùn bá mi fi sùúrù sí má jẹ́ ògùn Ọlọ́run sì ní jẹ́ ògùn èyí tó ti ń ṣebọ̀ láti jọ yìí ojú òtí ọ́ láyé Ládọjà ojú òtí ọ́ láyé lálẹ́ ojú òtí àkọ́ bá lè mọ̀ pé mo mọ ẹgbẹ́ dáadáa ojú òtí ọ́ kò ní ti ọ́ lórí náà lágbára Ọlọ́run ó sì bá wa ṣe ti bàbá yìí náà yóò ní ipò ńláńlá Ọlọ́run yóò fún ẹ̀ ipò ńláńlá Ọlọ́run. Koiki Media, ìṣọ̀kan ọmọ Yorùbá TV. ṣe ẹgbẹ́ ohun tí mo sọ fún Sunday Igboho ẹ rọra ṣe o ó máa dàbí èyí pé làwa fẹ́ ṣe èmi tí mo dúró tí mo fẹ́ dẹ́wò mo fẹ́ dẹ́wò lọ́lọ́ 15 years gba phd wa ní àtẹ̀sí ó sì lóun òṣìṣẹ́ ìjọba gba ṣiṣẹ́ lọ́wọ́ lóun ò ṣe iṣẹ́ oko lòun ó ṣe àpèsè tábìlìtì oko ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ wọn náà ń blame wọn pé àwọn ló dẹ̀ ń fún wọn lówó ojúmọ́ ti date láti àrùn wọn bẹ́ẹ̀ ni àwọn ó ṣe fún ọlọ́wọ́n ṣe wọn lẹ́sẹ̀ tó bá àtàwọn ọmọ ọlẹ̀ yìí tí wọ́n wà ń bẹ̀ àti oníwọ̀n àtàrẹ tìrẹ wọn náà ọmọdọ́mọ wọn ó jẹ́ níbẹ̀. lágbára Ọlọ́run àwọn náà ní bọ́ bí ilé ìyá ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe àlọ́. ọ̀rọ̀ ni a ti gbọ́. Ìlú Gàngán náà la ṣì wà nísìn ẹ̀rí gbogbo àwọn ará ìlú Gàngán tán jáde tán tú yáyá